Wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Arúpọ̀lọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó sì wá ní Mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣọ́jú ọba Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará lera kan sàhábà rẹ̀ àti gbogbo àwọn Mùsùlùmí ní àpapọ̀. Gẹ́gẹ́ bá ti máa ń ṣe ládùúgbà. Ọba àgbànimádùú yàrá bí Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Àwọn afáwà tí wọ́n sẹ́kù Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Àmín. Gbogbo àbúrábà tí wọ́n ti lo ààyè tí a wà ẹ́ Ìbàdàn Central Mosque tí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run lánàá nínú ìlú tá a wà ẹ́ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n dé Ọlọ́run bá ní mójúkó láti ṣe wọn. Àmín. Bàbá wa mọ́mọ́ àgbà tilẹ̀ Ìbàdàn tó ní Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn o. Àlékún àlàáfíà ara Ọlọ́run bá ní sọ fún bàbá. Àmín. Gbogbo àwọn káńsù wọn Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Àmín. Nàkọ́mí ò lápapọ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tí ń darí sí Ọlọ́run àwọn tí wọ́n sáyé mọ́nú wọn Ọlọ́run bá ní mójúkó ńlá fún wọn. Àmín. Gbogbo àwọn tí wọ́n sẹ́kù nínú àwọn bàbá ọbátọ́lá Alhaji wa kọ́lẹ́sánì Alhaji wa Dáúdà ọmọwọ́ alága ògbó oníṣu gbogbo wọn pátá lórí kọ́dínétọ̀ wa Ọlọ́run bá ní sàlékún dáadáa ní kọ̀ọ̀kan. Gbogbo àwọn jàmáà tí a wá ń fi àsìkò wálẹ̀ níjọ́ mẹ́jọ tàbí wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run kó sàlékún dáadáa ní kọ̀ọ̀kan wa. Jẹ́ ká bá níbi tó gbélére ọlá àgbẹ̀kọ̀ sọ̀rọ̀ la hawla wala quwwata illa billah. Ní ìwọ̀nba ọ̀sẹ̀ méjì tó kù ọ̀sẹ̀ àti ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògbọ́ Ọlọ́run ní ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a ti máa wò kiri pé agbọ́n olókùn ti sínú òfìtò ńlá máa sọ ẹni tó jù rí ó ti wọ́n ẹni tó ti máa rí star
ẹni tí yóò ti máa di mẹ́rin lójú ẹ̀, ẹni tí ó ti máa sọ fáyítì. Àwọn ọmọ yìí sì bá sí òun bàbá wa rí sí kọ́lá làwù kọ́lọ̀ máa ní mójú kúrò láì fi wọn. Wọ́n ní bàtà àwọn tẹ̀síìrì àkọ́kọ́ tá a sí lẹ́yìn bàbá wa Gbani Madu Darobi. Àwọn èèyàn wá pé arígbọ́lá pé ẹ wá wo tí mo dírú Madu tù lẹ́sìn màkì ọmọ bàbá Madu ní bàbá Arísíkọ́lá. Arísíkọ́lá wá pẹ́ kí wọ́n tó wá lọ́dún náà. Kí ṣe 2007 níbà. Wọ́n pẹ́ Ramadan ti ń lọ bí ọwọ́ parí bí Ramadan 16 kankan. Wọ́n wá fẹ́ sọ̀rọ̀ wọn ní kàmá bínú pé kọ́ọ̀lù táwọn ń gbà pọ̀ pé sẹ́ẹ̀wà ní wo bàbá rẹ̀ ọmọ kú ẹni tó mọ̀ fi lórí àga ìmọ̀ rí nǹkan sọ. Wọ́n ní ṣùgbọ́n àwọn táwọn jẹ́ báwọn ṣe rí pé tó bá ti dúnú àwẹ̀ aago 12 lára tí wọ́n ń ka àwọn. Wọ́n ní tẹ́ẹ̀ bá gbé gbá kò ní náà gbé lójú àwọn náà. Tẹ́ẹ̀ bá gbá wọn nítorí ẹnu tí èè dúró tẹ́lẹ̀. So látàgò 12 ni ó sì máa bọ́ sọ́wọ́ oníkanradé. So pẹ̀lú ògbó Ọlọ́run yóò di kí Ramadan ọ̀bẹ nìkan kan aláyọ̀ àtàlàáfíà. Àmín. Ọ̀rọ̀ àwẹ̀ láàsọ lónìí ní láàsọ ń jọ mẹ́jọ. Ramadan orígun kan ní nínú orígun Islam. Kódà ń lọ́wọ́ lẹ́lẹ́kẹrin. Orígun àkọ́kọ́ òní shahadatu an la ilaha illallah. Kágbà tọkàtọkà kókó sọba tí ìjọsìn tó sí àyàfọ́ náà. Àti pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà náà ni máa gbèrú dúró, ìgbà náà ni máa yọ zaka. Ẹlẹ́ẹ̀kẹrin ni àwẹ̀ Ramadan, gbígbà àwẹ̀ Ramadan. Ẹlẹ́ẹ̀karùn-ún òní ká lọ sí Olúwa. Ramadan táwa fẹ́ sọ̀rọ̀ rẹ̀ a ti sọ díẹ̀ ní jẹjọ àbí tí màá ṣe mistake àbá mẹ́nu bá jẹjọ ni ọ̀rọ̀ ṣàbá ni mo sọ ń jẹjọ ok kí ni nǹkan tá à ń pè ní sọ́wọ́mù àwẹ̀ tàbí ká pè ní síyá káti ẹ̀kọ́ máa lọ bí ọlá tí ń bẹ fún àkọ́kọ́ nínú èdè tí lárúbáwá sọ pé torí pé èdè lárúbáwá ni tí a máa sọ pé sọ́wọ́mù mọ́sídárì lọ jẹ́ náà ń fọ ọmọ ní fún sọ́ọ́mọ̀ yẹ̀sùmù sọ́ọ́mọ̀ nínú èdè tí a máa ń lò fún ni pé orílẹ̀ lárúbáwá ní ìsìláàmù lè di lárúbáwá méjèèjì ò sí jákò ní ara wọn ò sí jákò ìsìláàmù ní lárúbáwá ní ìsìláàmù èdè tó lálùbárí káàdì tó lọ́mù sọ̀kọ̀ ní ìkàlẹ̀ ló yẹ pé ẹ máa fẹ́ jẹ́ àfa èdè yẹn ní ọ̀pọ̀ kọ́kọ́ kó lè bá a lè gbọ́ ìsìláàmù yẹn yé bí ọba ti gbédè yẹn yé kò lè gbọ́ ìsìláàmù yẹn tí ẹ bá sọ nínú èdè bá ń pé sọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní kíkóra dúró ntẹ́yàn ti ń ṣe tẹ́lẹ̀ kọ́ máa ṣe máa literary meaning nìyẹn Ọlọ́run sọ nínú Al-Qur'an Karim nígbà tí ń sọ̀rọ̀ ìyàwó Maryam tó lóyún láì jẹ́ pé ọkùnrin súnmọ́ sẹ́wọ̀n ẹ̀mẹ́rẹ́kùn nígbà wá bímọ Ọlọ́run wa ní àwọn èèyàn wà bọ́ ọrùjọ́ àwọn sọ ló ń bọ̀ nígbòrò ti gbélé wá àwọn ìwé nǹkan tá a rí o Ọlọ́run ní wọ Maryam ní tí ọ máa sọ ní pé inni nadharitu lirrahmani sawman sọ́pọ̀ gbààwẹ̀ ọ̀rọ̀ fọlọ́n sẹ́wọ̀n pé ẹni tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ Ọlọ́run wá lo arábíkì àwẹ̀ fún kéèyàn ọmọ sọ̀rọ̀ mà sọ pé lónìí àwẹ̀ tó gbà ní pé wàá kóra dúró níbi ọ̀rọ̀ sísọ. فلن أكلم اليوم إنسيا. sọ pé o ní bẹ́ẹ̀ nìkan kan rojọ́ lónìí. so níbẹ̀ yẹn àwẹ̀ yẹn túmọ̀ sí pé ẹni tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀dàkẹ́ ọ̀rọ̀ sọ pé ọmọ rẹ ní kó ọmọ nìka sí tí wọ́n ti wọ́n bọ̀ sọ̀rọ̀ sọ pé ọmọ ti kẹ́ máa má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ẹ máa sọ báyìí pé ọmọ làwọn ẹni jọ́nà fi bí amẹ́ríkà sọ̀rọ̀ sọ ọmọ ẹni tó wù sá kẹ́fà náà kà lé wọn ká náà fi lè máa di sọ̀bí yá kó láti máa bọ́ ọmọ òkú ń lò tó gbé lọ sórí ẹ pé ọmọ ilé ìlú ní ká máa bá sọ̀rọ̀ ojú ẹsẹ̀ Ọlọ́run sì ń fànà bí ìsálọ́rọ̀ sọ. Qala inni abdullah. ẹ̀rẹ̀ bí ìsàkíńdà ló ń pè é má báyà ní ọjọ́ èmi tẹ́ ń wò yìí
ẹrú Ọlọ́run ni mí. Àtàníyàlíkìtà. Ọlọ́run fún ẹni tí ajá kò lè níyàn. So literally mi ni àwẹ̀ ni. Ṣùgbọ́n nínú ṣẹ̀ríà kí là ń pè láwẹ̀? A ti gbà pé orígun kan nínú orígun Islam, òpó kan nínú òpó Islam. Torí àwa tá a jẹ́ ọlọ́lọ́mọ kí ó kọ̀ọ̀kan tá a wà ń bí yálà nínú ọkùnrin nínú obìnrin. Bí ọba àgbà ní mábìlì àrò bí ṣe máa ń ṣe ní ẹ̀fṣẹ́lì wọn ó fò kálukú ní ìwọ tiẹ̀. Ẹ̀ńtọ́já gbà fàtọ̀ wá wọ́n lásìkò tí wọ́n ó gbé débẹ̀ níbi tẹ̀fṣẹ́lì wọn tí wọ́n sọ fún àyòkù pé tí wọ́n sọ yọ ọ̀kan yín o àwọn tó kàn ti mọ̀ra wọn o tí wọ́n ti gbá àwọn eléyìí òdì bẹ́ẹ̀ tán ó ti gbé nígbà mímọ́ wọn lè béèrè pé àwọn ọmọlẹ́gbẹ́ wà ń bẹ́ wọn tí wọ́n ti rá sọ búlù àtàsọ wáìtì wa wọ́n ti ẹ̀yìn ni tí mo fẹ́ sọ ìkan. Torí àwọn tá a jẹ́ orílẹ̀ kéwò àwọn ọlọ́mọ kéwò tí a máa ń ka àwọn tírà tí wọ́n ó ṣe definition àwẹ̀ bẹ́ẹ̀ definition yìí nìkan mọ̀ ní tí mo fẹ́ sọ yìí wọ́n sọ pé ní tí wọ́n pè láwẹ̀ ní al-imsak anil akli wa shurb min tulu'il fajr ila ghurubi shams definition yìí correct. Kí ni jẹ́ sọ wọ́n ní kíkónu dúró níbi jíjẹ mímu láti bàtà lẹ́fàjáde bá ti yọ títí tóòrùn ó fi wọ̀ pé tí a ń pè láwẹ̀ nù ká má jẹ ká má mu ká má sùn mọ́bìn láti bàtà lẹ́fàjáde bá ti yọ títí tí òòrùn ó fi wọ̀ definition yẹn ọlọ kí nìdí tí ò fi lọ nǹkan kan ti gádà nù bẹ́ẹ̀ nǹkan yẹn onígbò yóò máa jẹ́ ìpìlẹ̀ gbogbo téèyàn ọba sínú ṣẹ̀ríà. Àwa lè gbé wá ní ọ̀nà bí mo ti fẹ́ sọ yìí. Ìpè wúwàl imsak kíkónu dúró anil akli wa shurbi wa jima' wa jami'il muftirat àti gbogbo téèyàn bá lọ́ máa fi síbẹ̀ nípa jíjẹ mímu sísúnmọ́bìnrin min tulu'il fajr láti bàtà ní fàjárì bá ti yọ ila ghurubi shams tí tó rò fi wọ̀ bí ní yá ti ta'abbud pẹ̀lú àníyàn tí mo fẹ́ fi ṣèjọsìn sẹ́ni tí o bá ti sáníyàn bẹ́ẹ̀ kò ní ìtumọ̀ gẹ́gẹ́ torí ẹlòmíì bẹ ó lè jẹ́ àgẹ́gẹ́ sẹ́lẹ̀ ládùúgbò wọn àtòrú ló lè ti jíẹ́ lẹ̀ ibẹ̀ wọ́n gbàdé police station àti police station ní gbogbo kiri ọwọ́ ọ̀rọ̀ lẹ́bàá ní kálukú tó kù kódà wọn ò jẹun òmu tóònù fẹ́ fi wọ̀ sọ gbáwẹ̀ pẹ̀lú definition alákọ̀ọ́kọ́ gbáwẹ̀ náà toró kóra dó kó níbi jíjẹ mímu kódà wọn àwọ̀ àgolo ní sẹ́wọ̀n òkè jẹjẹ mọ̀ kí kódà wọn ọ̀wẹ̀ láti ìdájí àti kó lè ìfomikan sọ́ra nìyàn ọ̀la nìyàn o ìṣesí ló jẹ́ pé àníyàn ntí à ń pè lánìyàn tí wọ́n ń dàpọ̀ àníyàn àwọn àfáàní iyàtẹ̀mù yíṣu lè ibadat anil adat ntí à ń pè lánìyàn òun ni tí wọ́n máa differentiate kúrò níbi ìṣesí àti ìjọsìn àníyàn ló jà máa yàtọ̀ láàrin ìjọsìn àti ìṣesí èyàn lè gbàgbé àlùwàlà bọ́ta ó sì sàlùwàlà obìnrin dúdú ó sì ṣùgbọ́n nígbà fẹ́ gbàgbé àlùwàlà bọ́ta ó ní ẹ̀wò mo ní ìwé ẹ̀kẹ́kẹ́ tí wíwẹ̀ láàárọ̀ wọ́n sì sàlùwàlà tí máa sàlùwàlà wọ́n wá fẹ́ mọ́ láwọn kí tiẹ̀ jẹ́ lọ sí lára ká méjì kò lè fi ṣe torí nígbà tó fẹ́ bọ́ta àníyàn kí mo fẹ́ lọ sí mára pé ìfẹ́ wẹ̀ ni ló ní ìsàlùwàlà náà ìṣesí lásán ló ṣe o àníyàn ni máa ń chẹ́ǹgì ìṣesí síjọsìn bá a ṣe jókòó yìí iná ẹlẹ́lùmí náà jókòó láàyè mi iná ẹlẹ́lùmí tó jókòó láàyè mi lóríṣiríṣi àyè ṣùgbọ́n àníyàn kí la fi jókòó ẹlòmí ń bẹ tọ́ka ní ọkà ò bá ń pé jẹ́ ìjókòó tí ẹni tó fẹ́ mọ́tò gbẹ̀mí bá ti dé bá ní yóò kó mi bọ́ta kì í ṣe kó fẹ́ wá kó wá sí òun náà jókòó bá àníyàn tiẹ̀ ní dúró dẹni tó fẹ́ gbé ṣe àpé ìṣesí kẹ́nà àlẹ́ ẹjọ́ kò bá kan náà àjọ fọwọ́ sí báyìí àníyàn ti wá ní ọmọ sọ kẹ́kẹ́kẹ́ bí ìjọsìn olùkọ́ ẹgbẹ́ ti pọ́ǹtì àníyàn ni máa ń jẹ́ kí ìṣesí ó change sí ìjọsìn ló jẹ́ pé tí mùsùlùmí bá ti gbé dáadáa tó gbẹ́sìn rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́ọ́ máa fi àníyàn change mẹ́sìn lọ́wọ́ lọ́ọ́ máa sọ díẹ̀ tí ó sì máa fi gbalada
ṣe bí ìwé láwọn bá wá ní amákàlàyé ìjọ wọn ni wọ́n sọ àwọn èèyàn di olórí burúkú bẹ́ẹ̀ àníyàn kan làwọn kan fi bẹ̀rẹ̀ inú àjọ tó níbọ̀ ìwé ká ń táwọn kan kà sórí ibu làwọn kan kà sórí rẹ̀ wọ́n dẹ̀ rí fi ṣe dáadáa a jẹ́ pé ká kóra dúró níbi jíjẹ mímu ká má sùn mọ́bi látàárọ̀ nígbà tó fàjáde bá ti yọ títí tí òun fi wọ̀ pẹ̀lú àníyàn ìjọsìn ìjẹ́ ń pèlè àwòrán tàrífù kan nù tàrífù míì tó jẹ́ pé ìyẹn ó ti ẹ̀tún tó mọ̀ fáwọn onílé ké ó ní ká sọ pé ìmùsáàkọ́ makhsusun fi zamani makhsusin bí shara'i'a makhsusatin ọ̀tá ìmùsáàkọ́ makhsusun àwọn àfáà ó ní ìdá ń pè láwẹ̀ ìmùsáàkọ́ makhsus ìkóra dúró kan tá a dásàlẹ̀ sáà ìtumọ̀ ní kíkóra dúró ìtumọ̀ ní pé má jẹ má mu má sùn mọ́ bí ọwọ́ makhsus ìmùsáàkù yẹn kíkóra dúró yẹn ó special wọ́n láwọn lọ́mọ wá speciality rẹ̀ káàkiri fi zamani makhsus ní àsìkò kan tá a ti dásàlẹ̀ sáà bìṣàrọ̀ ikọ́ makhsusatin pẹ̀lú àwọn májẹ̀mú tá a dásàlẹ̀ sáà ntẹ́ ń pè láwẹ̀ yọ lásìkò ó ní májẹ̀mú irú ta ni ọgbà tá a làwẹ̀ dọ́rọ̀ yẹn fún gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́ ọmọ wa wọ́n ti bọ́ gbé dẹ́gbẹ́sẹ̀ yẹn wá lódìdí ìwọ wa ni kọ́ra máa yọ ọ̀bẹ ti kó mo fẹ́ mọ ìkóra dúró tá a dásàlẹ̀ sáà wọn ni ìkóra dúró tá a dásàlẹ̀ sáà ò ní jẹ ò ní mu ò ní sígbà ò ní sáwọn títí káwá padà tó dáa fi sọ pé a kóra dúró òfin tá a ti fẹ́ gbọ́ níbi ọ̀rọ̀ àwẹ̀ ṣùgbọ́n níbi iṣẹ́ là ń ṣe ẹjẹ́ wa lọ sí ibi ọ̀rọ̀ tí kò sọ o levels wo la àwẹ̀ wà kálukú wa tá a jókòó ká mọ̀ pé àwẹ̀ 2026 yìí irú èwo lè fẹ́ gbà ń bẹ̀ mẹ́ta ní stages àwẹ̀ stages 1 ń bẹ stages 2 ń bẹ stages 3 ń bẹ kálukú náà wà lórí ìjókòó yìí alẹ́padà bí alẹ́ ní stage èwo ni wọ́n mú kálukọ́ wo ìmánì rẹ̀ wò kí n tó máa sọ o èyàn ò kí padà pẹ̀lú bí ìmánì mi ṣe wà ẹ̀ mo sì ní bá méjì ó yẹ kí lẹ́kùn ló lè gbé stages 1 so àkọ́kọ́ òun ni sọ́wọ́mù lè mọ́ àwẹ̀ general irú àwẹ̀ tí àgbà bí ń gbà tí ìyá ogun ọ̀pá gbà táwọn ọmọ ẹ̀hànà gbà kí náà làwẹ̀ òun náà ní bá kàkóra dún bí má jẹ má mu má sì sùn mọ́bìn ọ̀tán àwẹ̀ òjò à ń lọ kọjẹ òun ṣùgbọ́n ogun kẹ́kẹ́ ń ṣe lọ ní o orin ń bọ̀ lọ ní o ijó ń ṣe lọ ní o ìsọkúsọ ń sọ lọ ní o but ó kọ́ ọ̀rọ̀ ká láléèyàn àwọn obìnrin tí wọ́n bá wà ní ọjà tí òbí bá láléèyàn lónìí èmi ń sọ̀rọ̀ sí ó sì lọ kó kúrò tí ẹ kùn náà ẹ̀yin tọwọ́ yín kúrò májé tí wọ́n wà dénú lé àwọn ọmọ tẹ́sítì ọ̀hún wọ́n yóò kúrò yóò lọ́wọ́ ń kúrò májé àwẹ̀ general gbogbo ayé ń gbàwẹ̀ nínú àfẹ́ gbàwẹ̀ àwẹ̀ kanu tó yẹ pé ká má jẹ ká má mu nìkan òun náà ní àwẹ̀ ká sì má sùn mọ́bìn sílẹ̀bù wa gbélé yàn náà torí general ni ẹ̀kọ́ tó àti dé òbí mẹ́tọ́ bá lọ́rọ̀ ọ̀nàwọ́ tó yẹ pé ọ̀rọ̀ gidi ti tán lẹ́nu òbí ò ta lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì sọ́mùlù khusus àwẹ̀ àwọn ẹni ẹ̀sà àwẹ̀ àwọn ẹni ẹ̀sà àwọn àfa aláwọ̀ ẹ̀wò làwọn àwọn ẹni ẹ̀sà òun náà ni àwẹ̀ tó jẹ́ pé ẹni tó gbà yóò kóra dó níbi àìmọ́jẹ
àìmọ́ mọ àìmọ́ sọmọbìnrin àìmọ́ wòkúwò àìmọ́ rìnrìnkúrìn àìmọ́ gbọ́gbọ̀kúgbọ̀ àìmọ́ sọkúsọ ẹwà bí wọn tó gbáwẹ̀ fún mẹ gbígbáwẹ̀ tiẹ̀ wọn gbáwẹ̀ fún mi rìnkúrìn tí àwọn àríkà bá ṣọ́ra kí ni ti ń bẹ lọ́wọ́ wa yìí kò lè jẹ́ abọ́ sí 62nd stage Facebook yìí fóònù táwọn gbé káàkiri yóò já àwọn èèyàn kúrò ní 4th stage bọ́ sí 2nd stage láti 2nd stage padà sí yóò dá padà sẹ́yìn fóònù ìwú òkú tó bá ta Facebook gbàgbé ẹ̀ ọ̀tá TikTok orí Instagram dìbàmú fóònù ìgbọ́kọ̀ púpọ̀ àbí tó bá tàkínní pé o ò ní rírì fúrì torí pé tó wọn bá ti tẹ ọ̀nkó wà sí gidi gan lọ àwọn tí ó polówó oògùn alẹ́ tí ó sì ó omi lẹ̀ wọ́n ọ̀pọ̀ sí bó láti wá fẹ́ mánéjì àwẹ̀ wa pẹ̀lú kínní ìdodo ọ̀rọ̀ ibi tí mo sọ pé kálukú ògbò sáà ní lò sáà ní tan data àfalẹ́ lẹ́yìn iṣẹ́ rẹ̀ torí kò sí ẹranko ibi tí a ń sẹ́ndé tẹ́rí èmi ráàyè wo lecture tí n bá ṣe padà lórí Facebook kí ní kẹ́tí ń ṣe láti bí oṣù bíi méjì tí bá fẹ́ wo lecture nìkan àmọ́ fẹ́ wo ọ̀rọ̀ kan wọ́n máa ń rí pé tí bá tẹ̀ tí bá kílíkẹ̀ tí bá ti ń sọ lọ fáwọn ìtọ́rọ bí ìṣẹ́jú méjì wọ́n gbé polówó wa wọ́n ò fi ṣéèṣì máa ń ṣe ibi fídíò tèmi náà èyí máa wàlẹ́ kọ́dà tí ìráyè wò láti tọ́ mo máa ń wọ̀ sáà kò sí wáàsí ẹnìkan kọ́dà tó gbogbo àwọn wáàsí àwọn àfáà wa súnà tẹ bá tẹ báyìí ọkà lè gbólówó àgọ́ alẹ́ tàbí wọ́n polówó kidney problem bẹ́ẹ̀ ni kókò tẹ̀ wá sáìsì nígbà yìí máa di kidney lọ báyìí ẹ bá ti tẹ báyìí kidney ni ẹ̀rẹ̀ tó fọ́ ọmọ lọ báyìí ẹ̀rẹ̀ tó sì báyìí yóò tó wá dáa bó bá rí lẹ́yìn àgọ́ alẹ́ àbí wọ́n gbé ibi ọkùnrin àtọkùnrin tí ń bára wọn sùn wà. ẹ̀kọ́ àìsí náà lára abẹ́ gbọ́ndò tó náà o sáàmù sáré wọ wọ́n sọ pé àgbẹ̀ àwọn ẹni ẹ̀sà òun ọgbàwẹ̀ kò ń bi kórìrìkúrì kí la wá fẹ́ ṣe kó láti fẹ́ mánéjì kẹ́lẹ́ èmi ò tí ì mọ àwọn àgbàlagbà tí ó sọ̀rọ̀ náà láti ń sọ wọn o mọ̀kẹ́ èmi kàn lélẹ̀ kọ́sàtláìn èmi ń ṣe mọ̀kẹ́ bá wa sọ ni ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀fà ti mọ kàtígórì ẹlẹ́ẹ̀kejì àti mọ alákọ̀ọ́kọ́ àti mọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sọ́ọ̀mù khususi lè khususi ààwẹ̀ àwọn ẹni ẹ̀sà nínú ẹni ẹ̀sà èmi tara mi jẹ tí n bá sọ ìmọ̀nì èmi ò pé but alẹ́rẹ́ tó wà fún bàtì náà wà àwọn tí wọ́n kọ́ra dúnbi má sùnmọ́bì má jẹun má mọ má wòkúwò má gbọ́gbọ̀kúgbọ̀ má sọkúsọ wọ́n ti sẹ́wọ̀n pé eléyìí ni àwọn ẹni ẹ̀sà mi ní títí wọ́n fi wá lékún sí ti àwọn ẹni ẹ̀sà títí wọ́n fi di ẹni ẹ̀sà náà ẹni ẹ̀sà ní pé wọ́n tún wá gbàrú ọkàn wọ́n gbàrú débi pé kò ní ro nǹkan míì láyé lásìkò àwẹ̀ ń dúdọ́ lọ́rùn nìkan lọ wọ́n á rolé ayé ẹ̀mí ìtura ẹ̀ pé ọkàn wọn lọ́wọ́ tó gbàrú ẹ̀ kó ń di ìròrí ìtayé kálukú lẹ́gbẹ̀ẹ́ ìmánì rẹ̀ ibi tí ó bẹ́ èmi mo rí pé ẹlẹ́ẹ̀kẹta ìlẹ́mì ẹ̀ ṣùgbọ́n ọ̀yẹ́ kí ọmọ lè ṣẹ́rí kí ọwọ́ àlàlá kọ̀ọ̀kọ́ ọ̀dà ọkàfẹ́ nípa ánú ni torí bá nàbí sọ pé man lam yada qawla zur wal amala bihi ẹni tí ó bá lè fi ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ ẹ̀yìn àti kọ́ máa ń ṣèké nínú Ramadan falaysa lillahi hajatun ọlọ́run ò ní bùkátà sí ní àyíyádọ́ àtọ̀ àmàhú ọ̀ṣàrọ̀bà ànábì ní ọkà fìbí pamọ́ ni àwẹ̀ rẹ̀ ò ní túmọ̀ wájú ọlọ́run ó mọ̀ pé àwẹ̀ jẹ́nẹ́rà ní tánàbí sọ ọkà fìbí pamọ́ ẹ̀yẹ wo àfáwọ̀ Sàláfì ní Ìwó
kí ni fídíò wọn kẹfẹ tí wọn gé gbà kan ẹ̀yin alẹ́jú alẹ́run ojú alẹ́run èdè ẹkú àkídànù jímọ̀ tó ní o ẹkú àkísófò jímọ̀ tó ní because ok ẹni tí ń bọ̀ jímọ̀ tán lẹ́run ojú tán lẹ́run gbẹ tí ẹ̀ mọ̀ ọ́ ẹ̀wọ̀n kí wá àkísófò tó tọ́ but àwọn òtọ́rọ̀ tí ó sọ̀rọ̀ sọ pé sẹ́yìn rọ́mọ̀ tẹ́ gbà ní ìjọ tí sáàbẹ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ ànàbí tó sì kírun tánàbí ni pé ó sì bẹ̀rẹ̀ ọ̀nà ànàbí ni èrìdì ìfàsọ́lì ìfà ìnàkà láwọn ti sọ́lì padà fún wọn kí toró òkírun ànàbí ọ̀hún sọ pé irun rẹ̀ ọ̀dà ò nítorí òkì wọn ọ̀gbà irun kọ́ ló kí ó ní tó kí ànàbí tó ní padà àlọ́ ò tí kírun ó sì kí ó tó kí àyẹ̀wò nípa ọ̀rọ̀ tí kí ọ̀nà àlẹ́bí dà púpọ̀ mi mọ̀ ọmọ kíkí báyìí lọ. ó bẹ̀rẹ̀ pé kìí ṣe pé èèyàn ṣe nǹkan ni pé èèyàn ní ibi tí mo ń lọ́nà kìí ṣe ká lágbájá ṣe nǹkan oní ó ní ó lè ṣe tí wọ́n sọ pé ìwọ̀ ẹ̀sìn wọ̀ lọ́rùn ẹni tí wọ́n láwọ̀ ẹ̀sìn wọ̀ lọ́rùn náà wọ́n ti láwọ̀ ẹ̀sìn bọ́ lágbájá lọ́rùn wọ́n jẹ̀mú méjì ni àkọ́kọ́ ní kẹ́ni yóò nílà àká ìwéré àwọn ọ̀sọ̀rọ̀ àyàn fún ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọjá kó ti bàlágà ní tá a sì máa fi mọ̀ pé èèyàn bàlágà tó bá jọkùnrin kí nǹkan ọmọkùnrin ti máa jáde lójú ara rẹ̀ tó bá sùn kàn lálàá àwọn olè ti súnmọ́ obìnrin tí spam ti jáde lára rẹ̀ tàbí tí irun abẹ́rẹ́ bá ti wù ẹni èjì wà nìyẹn ti lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ láti 9 years ó lè ṣẹlẹ̀ 10 years ó lè ṣẹlẹ̀ nílẹ̀ wúyẹ̀ tó bá jóbìnrin tó bá ti menstruate tàbí tó náà bá ti ń sùn ti lálà àbí tó náà bá ti níran lójú ara ẹni èjì ló ti lè ṣẹlẹ̀ gbogbo tá a wá kàkalẹ̀ ó wá ṣẹlẹ̀ sí yẹn o ní ẹni èjì o kò ṣẹlẹ̀ sí tí ò bá ṣẹlẹ̀ sí yẹn téèyàn fi gbé 15 years anybody tó bá ti pé 15 years ó ti bàlágà ní ṣẹ̀ríà ọba àwọn sọ̀kọ̀ lálà lọ́mọ oróró tí ó sọ tó bá ti pé 15 years wọ́n ti láwọ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn wọ́n jẹ̀mú kejì ní wọ́n jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn onáà ní àlè ìkọ́nà kẹ́niyàn ó jẹ́ onílé kẹ́niyàn jẹ́ onílé kọ́mọ́jà rìnrìn àjò kẹ́niyàn jẹ́ onílé kọ́mọ́jà rìnrìn àjò ìsìláàmù pàmìtì ẹni tí ó bá jẹ́ arìnrìn àjò wípé ọmọgbàwẹ̀ tẹ́yẹ̀ bá wọn wò ká ayé ìjọ ní ìrìn àjò táàrin ní ìsìn àwọn ìrìn àjò tó rọrùn ní èèyàn complain kí ni ìnira tó wà ń bẹ̀ ara tí àwẹ̀ rẹ̀ ó bá ti mú ìnira lọ́pọ̀ lórí àjò ọjà olólórí ṣùgbọ́n tó bá jẹ́ púpọ̀ ní ìmúnira lọ́wọ́ tó mú ìdẹ̀kùn lọ́wọ́ ànábì iná ẹ̀gbá àwẹ̀yìnrín àjò kódà ológun tá a jà nínú Ramadan ẹ̀kún náà wẹ̀ ànábì jà ṣùgbọ́n tàbí ìbẹ tó jẹ́ pé tọ́lọ̀ ń fún yẹn láǹfààní ìmọ̀gbẹ́ ọmọ sọ́bí ìjẹjọ́ kéèyàn mọ́ sí lò tọ́lọ̀ ń bá ti ní mo ṣe dẹ̀kùn fún bí mọ́ wà nìra kí o lápẹẹrẹ o lè máa wò o travel kó Nàìjíríà ó ní ọ̀rọ̀ lẹ́yìn láàbùkù tó nítumọ̀ ọgbàwẹ̀ lẹ́yìn gbéra ọ̀dẹ̀gbàwẹ̀ ẹjọ́ náà lẹ́yìn gbéra láago 3 ọ̀sán ọ̀rẹ́ tí ń bá wẹ̀ bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù sì ni ìlú tó o bá wà ìdájọ́ ìlú lọ́ọ́ máa lò ó olùdájọ́ ìlú yín mọ́ àsìkò tí wọ́n kásùn bá ń bẹ̀ lọ́wọ́ máa ó ní máa wá gbó Nàìjíríà pé ọmọ Nàìjíríà ní Amẹ́ríkà mọ́ wa agbó ìlú afẹ́kásùn bá kọ́ wádásùn bá ọ̀tẹ́rẹ́ ní o ìlú lọ́mọ olùdájọ́ ìlú tó wá ń tráfù lọ ọkọ̀ ìgbéra ní fẹ́ẹ́ nígbà tí plane yọ láǹdì àwọn ẹsẹ̀ wà láago 6 dájí aago 3 ni wọ́n sì kó Nàìjíríà kó ti ní yàwó àsìkò fi gbà wẹ̀ tẹ́lẹ̀ ó sì lé wá gbó Nàìjíríà kó fi sínú ló tọ́ bá sínú ló ti dọ̀sán ó wá tún wá jẹ́lu alálùbáríkà tó jẹ́ pé aago 9 alẹ́ lóhùn máa ń wọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn alálùbáríkà kan bẹ bá wọn tẹ́ aago 9 alẹ́ òun ọwọ́ ìgbà náà lè yọ ọmọ ìpínyà Ọlọ́run sì fún mi fídọ́mù èmi ní ìgbà o fàáṣà àwọn ọ̀rẹ́ Ọlọ́run kú sí musafiri lèmi ẹ̀hànà ni ọ́
wọ́n ti ní ọjà rẹ̀ kìlẹ̀kìlẹ̀ lójúpé ntọ́lọ̀ ń gbé wá kíkímọ̀ nbẹ́nbẹ́ kò sì fẹ́ nira fún wa ẹnìkan ò lè ṣe Islam kọ́ wá náà rí nira àwọn àfáà ní òun ló fi àgọ̀ kan gbogbo bí tó wá ti fẹ́ ní ọlá báyìí Islam wà dẹ̀wọ́ mbẹ́ so ìtura pé májẹ̀mú kẹrin òní al-iqama ẹnìyẹn gbọ́dọ̀ jẹ́ onílé tí ò ní jẹ́ àlejò májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí ó jẹ́ kí Ramadan kó di ọ̀ranyàn fún yàn òun náà ni kí a máa rí àwọn ní tó lè kọ díyàn láti lè gbà wẹ̀ al-khuluwu min al-mawani kárí pé kò sí ní tó lè kọ díẹ̀ nìyẹn àwọn mawani tí wàá máa kọ díyàn téèyàn ò fi lè gbà wẹ̀ méjì ń bẹ special fún fẹ́rin bíi mẹ́ta ó kó ọkùnrin àti obìnrin pọ̀ mọ̀wání òbí márùn-ún ni àwọn mọ̀wání tí ó ní jẹ́ ká gbáwẹ̀ bíi márùn-ún ni ṣùgbọ́n méjì ń bẹ obìnrin nìkan ẹ̀yin lẹ́nu mẹ́ta àjọ níní àkọ́kọ́ kí n kọ́kọ́ sọ ti àjọ ni òun ni ogbó ọkùnrin sì ń gbó lóbìnrin náà ń gbó àjọ níní ẹni tó bá járúgbó ìsìláàmù ní ọmọ gbáwẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan bọ́ tán lágbòtán ó fi nǹkan méjì rọ̀ fún kí ni wọ́n máa ṣe yọ́ máa bọ́ táwọn sọ pé yọ́ bọ́ aláwẹ̀ tàbí yọ́ bọ́ aláìní oríkìsì dandan kọ́ jẹ́ pé ní yọ́ gbáwẹ̀ aláìní oúnjẹ ìjókòó ẹ̀ka kò ní ẹni kéèyàn ọ̀gbọ́n yẹn kì í ṣe pé ní náà máa ṣàrí náà máa ṣe sínú Yorùbá ló fi yàn kan oúnjẹ ìjókòó kan kì í ṣe oúnjẹ mẹ́ta lójúmọ́ o àwọn tó ṣe àtàrà fún àyàfúnlájà oúnjẹ àwọn èèyàn tó sì nọ́mà là ń sọ kì í ṣe àbùnọ́mà o tí a ń pé àwọn èèyàn kan tó yẹ pé ẹ bá lẹ fẹ́ bọ́ wọn ìṣòro oúnjẹ wọn ni wọ́n ní kéèyàn lọ pòfáìdì wa ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń sàwọn ṣe ṣáìtì bí o ní ìbálò fẹ́ bọ́ àwọn bíríkìlà mi tẹ́ pé ẹlòmíì bá ń búrẹ́dì 3,000 tẹ́ bá mú ní búrẹ́dì wá bẹ̀rẹ̀ tó bá kọ́ bá yín wọn báyìí ojú yẹn ọ̀kọ́ kìí ṣe wọ́n bá wo tí ó di àwọn ẹ̀bá bẹ̀sẹ̀ ló agolo méje kìí ṣe wọ́n àwọn bá ńlá ń sọ àánú àwọn ọmọ nọ́mà pẹ̀sẹ̀ oúnjẹ tó nọ́mà oúnjẹ ìjókòó ẹ̀kan fún yàn so ẹni tó darúgbó bá ìsìlámù ní yọ̀ọ́ máa bọ̀ bóun ni ó sì bọ́ yàn sẹ́ni gbogbo rẹ̀ tí ó bọ́ yàn tàbá ti ń sọ̀rọ̀ rẹ̀ bí ó sì bọ́ yàn nítorí mo lè gbàgbé rẹ̀ bí ẹ fẹ́ sọ bí ó sì bọ́ yàn ó ní option méjì option àkọ́kọ́ ni pé ọmọ bọ́ọ̀yàn níjọ́ kọ̀ọ̀kan fáwẹ̀ kọ̀ọ̀kan option kejì ni pé ó ní sùúrù di ọwọ́ parí ààwẹ̀ bóyá bí Ramadan 28 or 29 kọ́ wá kóyàn 29 jọ ọgbọ̀n wọn lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tí ò lè ṣe ni pé kọ́ bọ́ọ̀yàn ó wò pé Ramadan ọdún òun ti wà nù ohun òwúlẹ̀ nígbà ogbólò ọwá ní àti ìbẹ̀rẹ̀ àwẹ̀ abájẹ́ ti bẹ̀rẹ̀ àwẹ̀ láwẹ̀ àkọ́kọ́ náà ló ti kóyàn láti jọ ọwọ́ abọ́ wọn àwẹ̀ tí ò tí ì dé èyí sàkàrà rẹ̀ lẹ̀ torí kọ́ mọ̀ bóyá wọn fi ọba láyé olùkọ́ gẹ́ẹ̀tì pọ́ǹtì yẹn ọba Ramadan kìíní ọwọ́ alẹ́ ẹgbẹ́ ìkóyàn láti jọ kí mọ̀ pé gbogbo gbèsè nínú Ramadan yìí ara gẹ́gẹ́ bí Ramadan yìí ayọ́ kan tó ti gbà mẹ́rin tiẹ̀ ń bẹ̀ Ọlọ́run èsì ìbéèrè ìdájọ́ inú jẹ́kọ́ wà náà àdísì kúrú sí ṣùgbọ́n àdísì yẹn ìmánì wò gbé láti tẹ̀lé ní Ọlọ́run ní ẹ̀yin ẹrú sí mi ẹ má béèrè àrísìkí ọ̀la lọ́wọ́ mi torí mi ló béèrè ìjọsìn ọ̀la lọ́wọ́ yín ta lọ́wọ́ àlejò ní wa wọ́n béèrè pé wọ́n náà bó lọ ló ṣe níbẹ̀ sẹ́mi náà béèrè ṣé mo béèrè ìwọ̀n àṣùbọ̀ ọ̀la lọ́wọ́ rẹ ní ìsìn tó ní ó débọ̀ láyé kò béèrè ìjọsìn òní ọ̀ àrísìkí òní náà ní kí wọ́n náà mọ̀ béèrè ráì wọ́n ti béèrè tọ̀la lọ́wọ́ mi torí mi náà béèrè ìjọsìn ọ̀la lọ́wọ́ rẹ pé kí ló tó fi kírun àṣùbọ̀ ọ̀la tó ti débọ̀ láyé fọlálẹ̀ fún mi ti pèsè àrísìkí rẹ̀ tó ní tí mo pèsè náà ní ọkọ̀ máa fi pé bá mú nǹkan mi ò mọ̀ kí mọ̀ táwọn èèyàn ti gbọ́ tí wọ́n máa béèrè náà nù ṣe bá ṣe máa ṣe náà nù ṣáàlá
na inshallah ń gbọ́ olóòkè so ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà bọ́ yẹn so ogbó general problem ní àtọkùnrin àtobìnrin ní máa ń gbó. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mọ̀wání tí kéèké kí yóò lè gbà wẹ̀ tó jẹ́ pé ẹni tí ó gbàwẹ̀ gbọ́dọ̀ yìí làkó nínú àwọn mọ̀wání yìí ẹlẹ́ẹ̀kejì ní àìsàn alimọ́rọ̀ ọkùnrin lè sí obìnrin lè sí ó kó apapọ̀ ṣùgbọ́n rọ àìsàn wo àìsàn yẹn wá pín méjì àìsàn kan ń bẹ ó nítanràn ìkan ń bẹ kò nítanràn àìsàn kọ́kàn rẹ̀ èèyàn lásìkò àwẹ̀ ọ̀rẹ́ ara rẹ̀ ọ̀yà kò lè gba àwẹ̀ ìyẹn kò sí tanràn kankan ju pé èèyàn bá wẹ̀ padà kò sí ní yóò fi jìrọ̀ rẹ̀ kò sí jìrọ̀ ni mo fẹ́ sọ kò sí ìjìrọ̀ fún wípé iye ọjọ́ tó fi jáwẹ̀ ní Ramadan ó gba àwẹ̀ yẹn padà tára ti yá lẹ́yìn àwẹ̀. àìsàn kan àwọn àìsàn kan wà ń bẹ tó jẹ́ permanent sickness tó ti wà lára èèyàn tó jẹ́ kó wọ́n sọ fún yàn pé tí ọmọ nọ́ọ̀sì lọ́nà tàbí nǹkan yẹn permanent náà ní bóyá bí ọ́sà tí wọ́n ní ọgbọ́dọ̀ máa jẹun àgbọ́dọ̀ máa làwọn oògùn kan tí tó fi jáde láyé yóò ti máa ṣe nù irú ẹni yẹn òun náà máa bọ́ aláwẹ̀ ní toró ti ní permanent sickness ìdájọ́ ogbó náà lọ́wọ́ àfọ̀n náà bí ẹni tó ti gbó ó yàgbé òye ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta àbí mọ̀wánú kẹta tí kéèjé kéèyàn ò lè gbà kéèyàn gbọ́dọ̀ là fún bẹ́ẹ̀ tọ́kọ́kùn àtobìnrin sínú ó nìrìn àjò ṣùgbọ́n a ti sọ yẹn níbi ká sọ pé méjì mẹ́rin lọ́yẹ̀ kí n sọ so ogbó àtàìsàn yẹn bá ọwọ́ akú méjì tó jẹ́ pé khasun bin nisa aw khasani bin nisa méjèèjì àwọn obìnrin nìkan ni òun náà ní obìnrin orí menstruation rẹ̀ obìnrin tí ó gbààwẹ̀ ó gbọ́dọ̀ là kúrò níbi ẹ̀jẹ̀ menstruation ó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ yìí ò jáde ní ló fi lè gbààwẹ̀ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin bá jáde ní ó kù ìṣẹ́jú márùn-ún táàsì nù ọ̀làwẹ̀ ẹjọ́ náà wọ́n yé approximate ẹ̀ mathematics ní ẹ̀ mọ́ approximate ọlọ́run náà ọlọ́run ẹ̀kọ́ náà ọdẹ understand márùn mọ́ o látàárọ̀ ìṣẹ́jú márùn ní tẹ̀tẹ̀ àpẹta ó kú ìṣẹ́jú kan tí ọba tí lásìkò tó rùn yẹn wọ̀ ńtọ́lọ́ ń kádàrá ni ó sì gbọ́dọ̀ bánújẹ́ lórí ẹ̀ ọ̀gbọ́dọ̀ bánújẹ́ lórí ẹ̀ ìyẹn bá ẹ̀kejì lẹ́jẹ́ ní fast ẹ̀jẹ̀ ìbímọ tẹwárí ti menstruation ìdájọ́ tí ẹni pé obìnrin ó dá àwọ̀ yẹn padà ṣùgbọ́n ti nifas tó bá jẹ́ pé torí ìtọ́mọ ọmọ tó wáyé òun lóbìnrin ò fi lè gba àwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ yẹn ìdájọ́ ti nifas yẹn náà yóò dá padà pé inú Ramadan wo ìjọ méje ló lò tí ẹ̀jẹ̀ yìí ò fi dá bóyá ó ti bímọ gan before Ramadan ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn wà ń bẹ̀ di Ramadan 7 kó tó stop gbogbo Ramadan méjèèjì yẹn yóò gbà padà ní ṣùgbọ́n látẹ̀yìn Ramadan 7 kò lágbára àti lè gbà àwẹ̀ nítorí kọ́mọ ó lè bá a rí nǹkan mu nígbà ya rẹ̀ ó ní bùkátà sí láti máa jẹun lóòrèkóòrè láti máa ṣe lóòrèkóòrè eléyàn làwọn àfáàfá mọ́sálà nira wọn lọ́wọ́ kí ní ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ bíi 5 ní bẹ lórí ẹ̀ ṣùgbọ́n kí imú méjì tó súnmọ́ apá kan àwọn àfáà lọ síbi pé yóò gba àwẹ̀ yẹn padà ní apá kan lọ síbi pé kò ní ìdí kó gbá ọ̀kadà òun náà máa bọ́ aláìní ni bí ẹni tó lóyún náà ni. ìkẹta tó kún fóbìn tó fi jẹ́ 5 obìnrin lórí 3 òun náà lóyún ọkùnrin lóyún
oyún obìnrin tí ó gbààwẹ̀ yọ làkó níbi oyún níní so eléyìí jẹ́ àwọn májẹ̀mú tí ó jẹ́ kí àwẹ̀ jẹ́ ọ̀ranyàn fún yàn Ramadan ni wọ́n ń bọ̀ yìí ọláwo ní bẹ́ẹ̀ fún àti ìtìlẹ̀ sọ̀rọ̀ ní pé kò láti wọnú Ramadan oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wá táwọn èèyàn ti ń sọ ṣùgbọ́n ọ̀dà kágbédájọ́ ń síjọ́ mẹ́jọ káàfin lè sọ pé déètì báyìí lọ́nà 29 bá ti wú sùn ní sáàdù òde sùlùtọ́n sẹ́yìn tó bá kéde oṣù before sùlùtọ́n sọ́dà àná ni sọ́yẹ ká pa sọ́yẹ ká pa àbíkọ́lọ́ yẹ ká ṣe sí ń tọ́ yẹ ká ṣe nù sí sùlùtọ́n nìkan la gbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ tá a la tó gbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ lẹ́yìn sùlùtọ́n àá sọ̀ nù ibẹ̀ ńkọ́ là ń lọ so sáàmù déètì lẹ̀ tó níta bá sọ́mí ìsìn kò lè nítumọ̀ nígbà tí àwọn ìdíjọ́ mẹ́jọ àwọn onídéètì ó ti mú déètì táwọn máa ń gbọ́ báyìí wọ́n ó ṣe mítìn bóyá ọ̀làjà mítìn wọn àti ìmàgà ṣé ìṣọ́ra lẹ́sìn ẹgbẹ́ máa ń ṣe náà ní àbíká ní torí tọ́ ọ̀sìn náà níjọ́ tí wọ́n mú tí wọ́n gbọ́ wá sí mítìn ní Bódìjà ń bí àwọn wọ́n ti wá lónìí wọ́n kẹ́ wọ́n á sí mítìn àti wọn kí ṣe tó sùn òkè wá ju ìyẹ́ ọmọ rí o àwọn ọmọ tí ń lọ máa wá ti ta yín náà so ọláwo ní bẹ fún Ramadan àkọ́kọ́ jàmáà gbogbo nǹkan tí ibi tí wọ́n bá fi nǹkan ti sí ní máa jẹ́ kí nǹkan lágbára nìbàdàn lónìí nìbàdàn tí wọ́n bá ní ibo ló dáa jù nínú Ìbàdàn táwa ayé táwa yìí ọ̀fẹ́ gbà ọ ọ̀fẹ́ gbà ọ wallahi ọ̀dà àjọ ọ́fíìsì sì ní Májídé lọ torí àjọ ọ́fíìsì sì ṣùgbọ́n bí a ní ilé ọlọ́run ìdí ẹ̀ fi ti ọ̀dọ́ ń tà fi nǹkan ti sí tẹ́nìkan bá páàkì mikra bẹ́ẹ̀ tí ẹ máa ní mikra gọ́vnọ̀ nù àwọn èèyàn ọmọ ìyàlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ mikra gọ́vnọ̀ wọn lónìí o torí ẹ̀ ń tà fi ti sí ẹ̀ ti kó yí bá mikra yẹ ta lọ́wọ́ alápọ̀nlé tọ́tọ́ lọ wọn wá ní nínú gbogbo ilé o kálukọ́ ọmọ fílẹ̀ ìsọ̀dọ̀ ara rẹ̀ ní ilé kìnínní ilé ààrẹ ní ilé ìgbani ilé ìtàmẹ̀dùn ní ìwá ilé ọlọ́run òun ní ọ̀dà àgbà ìgbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ fánàbí inú àdìsí àti ìrora ọlọ́run ní ànàbí lọ́lọ́run ní sọ fún yín pé àsọ́wọ́mù lí èmi ọlọ́run ni mo làwẹ̀ àwọn àbá ní sọ́wọ́n ńkọ́ ló ní irun ṣé ńkọ́ ló ní zaka ṣé ńkọ́ ló ní hajj ọwọ́ adébí àwọ̀ wá ní àsọ́wọ́mù lí wà á nà ájí sí ibì yìí èmi ọlọ́run ni mo ní àwẹ̀ èmi náà ní sísẹ̀sẹ̀ rẹ̀ kọ̀dẹ̀sọ́bà ń fún kọ̀sọ́bà ń fún hajj kọ̀sọ́bà ń fún zaka kọ̀sọ́bà ń fún jihadi kálí mọ̀ ń bọ̀ ń bí ìtumọ̀ pé èmi ọlọ́run ni mo làwọn ìtumọ̀ bíi mẹ́wàá láwọn àfa àtù mọ̀ ń bọ̀ ń bẹ̀ kálí bá àmọ́ pàtàkì àwọn Ramadan arákùnrin kan wá bá nàbí inú àdìsí Abu Umamata al-Bahili ó ní wà nàbí dullani ila amalin júwe mi ṣiṣẹ́ kan tó yẹ pé ìdá àmìlítù tí n bá ń ṣe ọlọ́run ó sì máa nífẹ̀ẹ́ mi ànábì ní alayka bis-sawm fa innahu la idila lahu ìṣẹ́jọ́ ọlọ́run fi nífẹ̀ẹ́ lọ wá máa gba àwẹ̀ torí ànábì ní ìrì aláfijọ àwẹ̀ ní ìjọsìn fa innahu la idila lahu kò sáláfijọ rẹ̀ káàkiri náà sì tó fẹ́ jọ àwẹ̀ kò sí kí wọ́n lórí tó jẹ́ pọ́lọ̀ sọ pé èmi ni mo la àwẹ̀ wọ́n ní sọ̀rọ̀ kọ́lọ́ làwọn ìjọsìn yòókù àwọn àfáàní ẹ̀kọ́ gbọ́ yé òun náà lórí ìjọsìn yòókù ọ̀rọ̀ yẹn ọ̀tà sí ẹni tó bímọ 4 tàbí 5 tí a gbé inú ilé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí bàbá mi ọgbọ́ tàbí ẹwà yóò pè ìyàwó rẹ̀ ni àti gbọ́ ọmọ yòókù sọ̀rọ̀ yín ṣẹ́rí káwọ́sára ọmọ mi nù ìbọ̀dọ̀ rí kẹ́rì tó ń kọ́lọ́ bá yòókù kí ni tí ń sọ fún wa special meal ẹ má dé bẹ́ẹ̀ o. ìyá tó jẹ́ pàbí kẹ́yìn ọmọ rẹ̀ ní ọmọ pẹ̀lú ọmọ òun. tí ọmọ pẹ̀lú ọmọ rẹ̀ tí ó tún máa bọ́ ọmọ rẹ̀ gẹ́gẹ́ jà lórí ọmọ tèmi lélẹ̀. that is in tó nífẹ̀ẹ́ sí jù lọ́nu kì í ṣe pé nǹkan ló láwọn yòókù gbogbo inú ilé ẹ̀ lọ́mọ bá bọ̀ ara yín o ibi tí káwọ́sára bá ń lọ mọ́ ń lọ. àwọn yẹn láwọn pè ní ọmọ dájú
àyùkú náà mọ̀ kí bàbá náà lọ bá wọn ọlọ́run náà ló láwọn ìjọsìn yòókù ṣùgbọ́n jẹ́ kó yẹ yín pé kò sí tí mo láìkì dáwẹ̀ wọ́n wá ní kí ni ìdí tó fi sọ yí pé èmi ni mo la wẹ̀ wọ́n lòun náà ló ní torí pé gbogbo ìjọsìn yòókù ní àmọ̀déédé ládá tí ń gbélé lórí ẹ bá kí wọn àmọ̀déédé ládá nígbà òdi mi ta wẹ̀ ìtura ní pé ẹ fà wẹ̀ lẹ̀ fún mi wà á nà ájísí èmi mọ ọmọdéédé ẹ̀sán tí ń sẹ́ńtọ́ bá gbà kò ló ń kà kí lórí tó fún ajọ kó ń lọmọdéédé ẹ̀sán tó rò nìkan náà lọmọẹ̀ntọ́ gbà ẹ̀dá kẹkọ̀ọ́ lé mẹ́ntọ́ bá wẹ̀ àfọlọ́ èyàn lè mú nínú ilé kọ́kọ́ ta kó lọ́mọ sí pàdé àwẹ̀ ní ìlàgbára ṣùgbọ́n tá a bá jọ kírun aṣáájọ ọ̀ká yọ kírun náà ni a lè jẹ́ ìpè lágbájá jọ kírun ṣùgbọ́n kọ́ sọ pé lágbájá gbáwẹ̀ ó lè sọ́dá tinútinú tọ́lọ́lọ́ nìkan lọ́mọ ọ̀sẹ̀ tí ó ṣe nínú wọn gbà wà kéèké torí pé wọ́n láwọn fàmí kìtà fi sínú nígbà tí wọ́n mọ̀ tí àwọn káwọn bá wa àwọn bàbá wọn mọ̀ sùkúrù bí yẹn sí báwẹ̀ sí máa ń mọ̀ yẹn la gbogbo nínú làwa ti padà nù àwọn ní bá wa síbẹ̀ ní báwọn lọ́lọ́ wọ́n ti bá wa sí kalẹ̀ nígbà wọn máa kọ́ méjì ní àwọn sì kọ́ máa la wọ́n à ní sọ̀rọ̀ méjì àgbàdà ilá méjì ọwọ́ adẹ́yọ kan. àwọn náà mọ̀ kí ìsọ̀rọ̀ yẹn fọ́ wọ́n tó wá ní tó wá sì lè gbà wẹ́ndélẹ̀ lónìí ààbọ̀ fún mi ní kìsòkì rẹ̀ lẹ́yìn ìgbà tí mílíkì ò tí ì di kíní báyìí ilé ọ̀kẹ́ wọ́n ní wọ́n máa fi mílíkì sókè but a sì fẹ́ gbà àwọn náà sì mọ̀ pé á jà ṣùgbọ́n wọn ò tú wa láṣìírí ẹmọ wa bàbá wọn ti mọ kódà wọn a tó máa bá wa bí a ti ń jí omi mú gbà mí ìfọ̀pọ̀ gbàgbé àwọn náà wọ́n tó gbọ́ aláṣìírí pé ọgbàgbé àti pé nígbà tí èyí ti sáta ẹ wọ ọgbẹ́ yẹn wọ́n sì bẹ́ẹ̀ mọ́ o ti ẹ̀ka ọ̀kárí wọ́n ò ní ilẹ̀ wa o ọmọ ayé ọmọ olóńgbà àtàwọn ní ọlọ́gbòrì ẹ̀yìn èmi náà gbà tán lọ́la èmi náà gbà tán lọ́la tó sẹ́wọ̀n kí tá a sọ bẹ̀ ni pé tí ẹ bá ṣe káwọn bá ń ká wa a ti fi gbé wọn mọ́ra bá wulẹ̀ gbà wẹ̀ tá a sì gbà tá a ti já ní wọn padà rí nǹkan lẹ́nu wa ni pé ẹ̀sùn kó àwòrán ní sílẹ̀ èmi náà lọ́wọ́ á sàtìlẹ́ sọ́nà pé ọlọ́run nìkan ló mẹ́ntọ́ gba àgbàlagbà mí náà kú lè ṣe bẹ́ẹ̀ ó yẹ kò sẹ́ni tó lè ìjọsìn yòókù tàbá ní kíá nìkan yá ní sí ọgbà bá lọ́ọ̀ nǹkan sọ̀rọ̀ lágbájá náà wà lánàá àjọlọ yàtọ̀ àjọlọ kìnnìkan ni àlejẹ́ ìlẹ̀ ṣùgbọ́n àjọgbà àwẹ̀ akànlé sọ ni òdìlẹ̀ ìbáàdà kan ní ìjọsìn kan tó jẹ pé wọ́n sákọ̀rọ̀ bí sẹ́wọ́n sì ṣe sákọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ní ṣe máa ń jáde ọgbà ṣèwádìí náà. Ramadan wà ní ànábì ní sọ́nà ọ̀sánà tí wọ́n bá ti wọ́n fẹ́ sọ ọlá tí ń bẹ fún oṣù Ramadan ta fẹ́ bọ́ sí ní o ànábì ní ṣàárọ̀ ní oṣù méjì kan bẹ láyà ń sọ ní oṣù méjèèjì àwọn àfà ọ̀nà méjì wọ́n gbà tù láyà ń sọ ní oṣù méjèèjì yẹn kéèdé àwọn àgbàlagbà wa kan wọn túbẹ̀ túmọ̀ rẹ̀ ni pé tí kan bá jẹ́ 30 ìkejì ó jẹ́ 29 àti kan bá jẹ́ tọ́ba tí kan bá lè jẹ́ 29 ẹgbà pẹ́lẹ́ kejì gbọ́dọ̀ jẹ́ 30 méjèèjì ò lè jẹ́ 29. àwọn àfa kan ní túmọ̀ rẹ̀ kọ́ ṣàhárọ́ọ̀nì oṣù méjì kan bẹ̀ láyà ń kú sọ́ọ̀nì méjèèjì ò lè dín kódà bọ̀ bá dín ló ń kà níwájú èmi ọlọ́run oore tí ń ṣe lára tí ń kọ́lẹ̀ fún yín ká dín ṣáàrọ̀ ìdìn oṣù méjì tẹ́mọ́ ń sọdún bẹ̀ náà ní tí wọ́n ní pé oṣù àwẹ̀ àtúnṣù léyá ládàbí bí o àbútọ̀ bá sí dáadáa lókù níjọ́ka anábì sallallahu alaihi wasallam anábì gbé ẹsẹ̀ rẹ̀ lórí múmbàrí báyìí ẹsẹ̀ àkọ́kọ́ anábì bá sọ pé àmín àwọn sàdóòsì rẹ̀ ní kẹ̀kẹ́ tí ń sàdúrà wọ́n kẹsà rẹ̀ bá anábì sáàmì jáde ó tún gbé kejì ó tún ṣe àmín ó tún gbé kẹta ó tún ṣe àmín nígbà wọn anakunla àmì mẹ́ta tẹ́ ṣe bóò ló ṣe jẹ́ ó ní jùbìrí lò wá bá nígbà mọ̀sánà alákọ̀ọ́kọ́ ó ṣépè ó ló ti ṣòfò ó ti parun tí ẹ ti ta ìpìsà pọ̀ ta ni ó lẹ́yìn tí ẹ dápọ̀ wà nàbí tí ó lè ṣe sallallahu alaihi wasallam olùnà sáámi
jùbílì òṣèpè ànábì sami sẹ́wọ̀n pàdù àyẹ̀lá. ó tún sáyé ìwé ìgbà alákọ̀ọ́kọ́ wọn tó níta ní ó ní ẹ̀ńtọ́bà mọ̀ adúrọ̀kà àbáwáyé ẹ̀ńtọ́bà òbí rẹ̀ méjèèjì láyé àwọn àdáhùnmá tàbí kan náà méjèèjì tí ẹ fi wá jáde láyé ọ̀wà àrísàlì jẹ̀ náà sí lára àwọn ẹ̀ṣọ́ kó sí sórí ibú. ẹ̀ńbásí ní láyé sọ ti di pẹ́sẹ́lì jẹ̀ náà wà ń lẹ́nu. àwọn tá a sì lóbi kan àbí méjì láyé a sì láǹfààní o ẹnìkan ẹtọ́jú wọn dáadáa ìṣe dáadáa sí wọn ẹnìkan tó lè ṣàdúrà tinútinú fún yẹn tí ò ní fẹ́ ká dùn yìí ò ní klọ́s tí ò ní ní àyàfi ìlò bí èèyàn lẹ́yìn rẹ̀ kò sẹ́ni náà mọ̀. ọ̀rọ̀ rẹ̀ ọmọ ṣàdúrà fún ọlọ́jọ́ dáa fún ọ̀ṣùgbọ́n kọ́ tó máa dáa fún àpapọ̀ káàdé máa ṣe ọ̀sẹ̀ ìyàwó gan sọ bẹ́ẹ̀ fún ọlọ́run dáhùn àbọ̀ máa rí sí káàánú òdì sí àwọn ọmọ mẹ́rin ṣe àpò oníkà tí ó ti kún rẹ̀ pákéjì but lè róbì ó bí ìmọ̀ ìṣàdúrà kọ́dá fáwọn tó ti mọ̀ pé orí ọmọ lórí ewu ọlọ́dọ̀mọ̀dọ́mọ gbogbo àwọn àmì òbí ìmọ̀ ìrìnà ti ṣàdúrà orí ọmọ náà wọ́n ń dà lé lórí pàtàkì bí lóbi àwọn ọkùnrin láàbí kí táà ó ti ṣàdúrà fún ẹ̀kan náà bí ó ṣàdúrà lọ ọwọ́ ọmọ ṣùgbọ́n àwọn obìnrin wọ́n wà tọ́lẹ̀ tí kọ́dà kọ́ máa kírun ọlọ́run àmà mi má jẹ́ wọ́n fi tẹ́lẹ̀ ọ̀pọ̀ nígbà ọmọ náà ni ọ̀rọ̀ ọmọ torí sí àdìjẹ́ náà ṣe lára wọn ó ti ṣòfò ó ti parun ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ oníjìbìrì sọ pé àwọn ti ṣòfò ó ti parun tó níta ni ẹni tí rọmọdọ́n bá láyé tí rọmọdọ́n fi wá lọ bá àwọn ọlọ́run ṣe pọ̀ tó kú rọmọdọ́n kọ wá sínú ẹ̀tọ́ lọ ń sàánú ó ti ṣòfò ó ti parun ibi tí wọ́n lọ nù kí ló dé tó fi rí bẹ́ẹ̀ Ànábì ní sallallahu alaihi wasallam sí rọmọdọ́n tó ṣe rọmọdọ́n bá ti lé báyìí ọlọ́run ó ní wọ́n lọ palẹ̀kùn gbogbo ilé iná méjèèjì ilẹ̀kùn náà wọ́n pàdé ìyẹn làwọn àfáà kẹgbẹ́ iṣẹ́ fi ní ẹni tó bá kún rọmọdọ́n àlìjánnà nínú irọ́ ni ó béèyàn kún rọmọdọ́n kò sí àlìjánnà béèyàn kún lẹ́yìn rọmọdọ́n kò sí àlìjánnà béèyàn kún bífọ́ rẹ̀ kò sí ìlọ́ná béèyàn kún rọmọdọ́n kò sí ìlọ́ná ẹnìbọ̀dì tó kún ìlú àlìjánnà kì í lọ́ná kálukú wà nínú sàárè. wọ́n tilẹ̀kùn ilẹ̀kùn náà pa wọ́n sílẹ̀kùn àlìjánnà lẹ̀ àsìkò rọmọdọ́n nìkan ní wọ́n sílẹ̀kùn àlìjánnà lẹ̀ tó bá ti dẹ̀yìn rọmọdọ́n wọ́n ti wá padà ló jẹ́ pé tó tá a bá fẹ́ wà àlìjánnà nígbà tá a bá ti gbọ́ mi gbogbo wà lálìkí àmọ́ta tó kú pé ká wọlé tẹ́ ń kó àlọ́ àlìjánnà tánàbí ṣáájú tí gbogbo àwọn àdàbí ọlọ́run ṣáájú àgbàlẹ́kùn yẹn géètì yẹn wà títí pa ní kálukú tó àwọn òkú wọ lọ lábúrú wà láyé ìṣẹ́mi táwọn tó náà ń lọ náà ní ẹni tó ti ti pa yìí sáà kò ní wọ bíi ni ó tó wá di wípé ànábì ni ó sí pẹ̀tù wọn fi sílẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n iná ilẹ̀kùn rẹ̀ fáwọn ará aná sísí lẹ́yìn wà inú àwẹ̀ nìkan ní máa ń tì í pa ó kù ìrìn 70 years tí ẹṣin tó bá lè sáré tí ó fi kan bí tíná wà lẹ́tà para rẹ̀ ó ti máa ra ọmọ iná kó tó débẹ̀. ìyá mímu wọ́n gbà lẹ́kùn lẹ̀ ní pé lóko rì kò sí kíní kankan ẹ máa wọlé lọ fadìkòlù ha pọ̀lìdì ẹ máa wọ bẹ̀rẹ̀ ọ ńgbọ́lọ́ fẹ́ parí gọ́rọ́ ní fàbí ìsá mẹ́fúwàlì mútàkà bìrì kó wá jẹ pé gbogbo ẹ̀yìn ń gbéraga tó rẹ̀ tí ọba sí ọlọ́run ń gbéraga ni sí ọ ibùsẹ̀rí sí gbogbo ń gbéraga wá wo ibi tó fẹ́ bọ́rọ̀ rẹ̀ já ibi tó bọ́rọ̀ rẹ̀ já so wọ́n ti kò lé náà wọ́n sì lẹ́kọ̀ọ́ àlìjẹ́ náà lẹ̀ lọ́lá ti bẹ́ fún Ramadan ànábì wa ni wọ́n sún fìdátì mọ́rọ́dátù ṣàyàtì wọ́n wà lọ di àwọn olórí èṣù mọ́lẹ̀ àwọn olórí kankan àdéhìsì tí ó kílẹ̀ rẹ̀ ni wọ́n ń sọ yìí àbí ọ̀sọ́ pé wọ́n di gbogbo èṣù mọ́lẹ̀ àwọn àfáàmọ́ sì túnú àwẹ̀ mọ́rọ́dà lànàbí dákọ rìwáyà ní ìgbé wá ní mọ́rọ́dà ìmí ìsọfà pé wọ́n sún fìdátì ṣàyàtì wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ téèyàn ọ̀bọ̀ wa máa tọpasẹ̀ kí ó kọ́ ọmọ rí àwọn ziyadati kan olùmọ̀gbà àwọn kẹ̀mí yìí mọ́rọ́dà ni wọ́n wà ń bẹ̀ kì í ṣe gbogbo èṣù wọn dè mọ́lẹ̀ o èṣù náà ní dìpàtmẹ́ǹtì o ó sì ní fakọ́tì ó ní fíìsì ó ní gbogbo ẹ̀ ẹjẹ́ ló ti gọ́ọ̀mẹ́ntì kìíní
president general gangan lè sùn ó wá láwọn senator ó láwọn governors federal honorable ministers ó ní wọn gbogbo orú àwọn federal honorable minister councillor senator gbogbo wọn yẹn ni wọn ó dè mọ́lẹ̀ nínú Ramadan yóò wá sẹ́kù àwọn chairman local government àwọn councillor ànàbí ọ̀sọ́ fún wọ́n dè gbogbo mẹ́lẹ̀ o wọ́n ti di àwọn olórí wọ́n ti di ẹ̀mọ́lẹ̀ ó wá tó ti dé àwọn ìyá ọmọ ṣiṣẹ́ ìṣùnú àwẹ̀ yóò wà máa jẹ́ ẹni tí wọ́n ti ṣiṣẹ́ ìṣùnú kan ìṣùwẹ̀rẹ̀ ní ìdàlámù ìmọ̀ni rẹ̀ lò torí pé wọ́n ti dé president general gangan àtàwọn sẹ́nitọ̀ rẹ̀ àtàwọn federal honorable wọ́n ó dé wọn mọ́lẹ̀ àwọn èèyàn sì máa ń náyọ ọtí náà nínú Ramadan yóò ní táwọn bá sínú tán inú ọlá ti ń bẹ Ànábì tó wá ní mọ̀ sọ́ọ́mà Ramadan náà ẹni tó bá gbààwẹ̀ Ramadan ìmánan májàmú méjì ní òkú tó lè rí ládàá yóò gbà ní ti ìgbàgbọ́ ọpọlọ ń lọ sí lọ́nà ẹ̀yàn kíkẹ́jẹ́ pé ń gbà pé torí pé wọ́n ti fi tírínà ọlá ti kékeré rárá orígun ẹ̀sìn ni yóò ní ìgbàgbọ́ náà lọ yóò gbàgbọ́ bá wà ti sáàbà ètì sáàbù ni pé ọ̀dọ̀ Ọlọ́run ni ó máa ran kẹ̀ẹ̀sán sí sẹ́rí ní tẹ́yìn bá ran kẹ̀ẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run ìtumọ̀ ètì sáàbù ntí mo lè torí pé Yorùbá kan ò gbé ètì sáàbù nígbà tó máa tún náà pé ọ̀sán àgbà pé Ọlọ́run ní ọ̀sán lẹ́sàn ṣùgbọ́n tó gbé tẹ́ni pé kọ́ ọgbà pé n tó ń ṣe yẹ lọ́wọ́ tó jẹ́jọ́ sí kò sí n tó lóore tó ju n tó ń ṣe lọ yọ ọ̀gá ní òṣèṣì rẹ yọ téèyàn bá fẹ́ mọ̀ dáadáa Ọlọ́run ti wo dé Mákà àwọn tí ń gbálẹ̀ Mákà tí a ń fọ sílì tí a ń fọ gbá tí a ń fàwo gbogbo iṣẹ́ hárọ̀mù pátá tí a ń ṣiṣẹ́ ní hárọ̀mù Mákà àti Mádínà ètì sáàbù bẹnu sẹ́wọ̀n number one ẹ̀yọ́ àwọn kálímọ̀ kàṣíṣẹ́ ẹ̀gbin ní rí bá mi jẹ́ lára wọn tí wọ́n ń ṣeun ní tẹ́bí mọ̀ pé ti sáàbù ní pé inú wọn ń dùn sí nǹkan tí ẹ bá rí àwọn tí ń nọlẹ̀ wàláì tí ẹ bá bọ́ sórí kí ní machine tí wọ́n ti bí inú tó wọ́n nígbà tí wọn ò rí wọ́n tó orí sí pé ọ̀dà àjà wọn lọ ilẹ̀ tí ọ̀wọ̀ àdọ́tì tí ẹ ń nù báyìí tọ́ ọba mú mineral tó bá jẹ báyìí tọ́ wá dà lẹ́sìn jù rẹ̀ báyìí wàláì ní ó tún bá ń wáṣẹ́ Ọlọ́run yìí sí nǹkan tó bá jẹ kúrò àwa ìlú lọ gbé ní ọbẹ̀ ẹlòmíràn sọ̀rọ̀ wáńbì kájẹ̀ fún kúnbẹ́ balada náà ṣé oríire òpè lọ́nà láti ẹ̀gbà ká ìgbàlada ní tòótọ́ but káwọn ìgbàlada ohun ìgbàgbà sí gé lọ. wàláì ọmọ Nàìjíríà yóò bá lónìí bá a wíwá báàgbé ọ̀run lànà báàgbé àwọn lẹ́kọ̀ọ́ ẹ̀sùn ní àgọ́ lẹ́kọ̀ọ́ wọlé inú wọn tó dùn ní yálà hajj ìtìsáàbù ń bẹ bí fún orí tí ẹ̀rọ Ọlọ́run ní ẹ̀ ń bá díìlì so bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ ń di àwẹ̀ o ò ní rí ẹni tí ń jọ́sìn náà àwẹ̀ tàbí kó máa ṣe ìnáwó kankan wò pé tí ì bá ṣe Ramadan ìtìsáàbù sí iṣẹ́ rẹ mọ́ kọmọ ọ̀gá Ramadan ló ṣe àfihàn ilé rẹ̀ o mìíràn o ní ìtìsáàbù mọ́ báwọn tó o bá rẹ̀ tí ń jọ́sìn náà àwẹ̀ ó mọ̀ ní sí pé bíbà ti jẹ pọ́ìsì kíní yóò gbòòrè nínú ẹ̀mí rẹ̀ ara yóò ti dìgbà bọ́sà àwẹ̀ wọ́n ti rí ẹ sí bí ẹni pé láàwẹ̀ nǹkan tí aláwẹ̀ máa ń rí ò lè rí bá gbogbo ń tàwá sínú ẹ̀sìn ni o gbogbo ń tàwá sínú ẹ̀sìn pátá máa jẹ́ kó rí pé ní tí wọ́n sínú ẹ̀sìn kó dẹ̀kẹ̀ ní nǹkan ó gbé sánmọ́jì ìbùdé kókò ni ó máa tó jẹ́ kéfèé ọmọ ìwàlúwà tí mo fi jáde institution tí n bá dúró báyìí tí lẹ́tọ́rà kan bá dún wájú mi kò bá jẹ́ pọ́ nítorí ọjẹ́ tó bá ti jẹ́ kristian ìmọ̀ òkè wà láì mọ́dá àjọ lọ kí ni máa ń wà lẹ́nu ìní kọ̀ inú wọn bí mi náà ké ìdá àjọ lọ nítorí ó gbé dé tó bá jẹ́ mùsùlùmí mi ó kù wà látúnṣà fún àkúṣàkú kọ́dà kọ̀ mọ́ kí hàn ṣùgbọ́n kí ọ̀jọ̀gbọ́n náà ń kọ́kọ́ gbà pé ìsọ̀jọ̀gbọ́n
tó fi sí mẹ́ta ọ̀tọ̀ tọ́ọ̀dọ̀ lọ́mọ kì í jẹ́ pé ìwà ṣùgbọ́n náà ní yóò máa wà mẹ́pẹ́ á ọlọ́run sórí fún ọ ó sì máa rí ìmáàmù ìgbìmọ̀ tẹ́lí àpàdà bí ọkọ̀ yìí ó ní àtàná rabbana wa asaw qawmun àtàná rabbana wa asaw qawmun àwọn tẹ́ láṣẹ ọlọ́run ọba wa asaw qawmun àwọn kan yapọ̀ náà wọ́n ń takò ṣùgbọ́n fàbùkínà tàmátàtìnà wà láàbù. àwọn ti dé sí àgbò tí ń bẹ́ bí ìtẹ̀láṣẹ ọlọ́run wà láì àgbàdo rẹ̀ ẹ̀rí pé tábà kí wọ́n tẹ̀sẹ̀ kí nàkọ́ wà náà ní èèyàn ojú kí wọ́n gbówó fún yẹn lọ tọ́ọ̀bà tí ìdí bẹ́ẹ̀ tọ́ọ̀bà tí ìdí lẹ́kùn yẹn ìsìlámù yóò wúlò. fàbùkínà ẹni kan gbé àjàgà sí ọlọ́run tọ́wọ́ kí ni ṣẹlẹ̀ náà tọ́ọ̀ ìdí ìkírun ni tọ́wọ́ á tó ànábì ní ọlọ́run ṣe ìtutù ojú mi síbi ìrun. tó kírun tẹ́lá yìí tọ́kànlọ́ wà balẹ̀ o lè kú ẹ̀rìn báyìí wọ́n tó sì kú ẹ̀rìn kò sí tọ́jẹ̀ lálẹ́ wàdáàkú àwọn ti tẹ́sì ìyà ti bẹ́ẹ̀ bí ẹ̀dá kan wọ́n máa nara wọn lọ́rẹ́ kí o sì tẹ̀sí lè léyìn kí wọ́n jí ògùn èèyàn gbé lọ kí o tó wá lọ géètì kọ́lọ́ ọlọ́run mi ní sọ táyà pé òun fẹ́ ra ríìmù torí kí ni àmọ́ tó wá jí ògùn táwọn ń bọ ẹni lásùn ìdìbò ọlọ́ọ̀ni á lọ rà padà kódà kọ́ lọ fi plé rà tó o ti mọ̀ pé ilé ìgọ̀ sí pọ̀fẹ́sọ̀ wà sínú ẹni tí ń bọ ògùn ọwá ní olóore jùlọ àwọn èèyàn òkè àti olóore là ń sọ yìí tẹ́ mú gaari ẹ̀rí kìíní kan ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sáwọn èèyàn kọrú náà nígbà àwọn tí wọ́n jẹ́ pé ayé nìkan ní ẹni létí ẹrí kọrú náà wọ́n sọ pé ọlọ́run sọ fún ọlọ́run ṣùgbọ́n nígbà táwọn tó jẹ́ pé wọ́n mọ̀ kàtàkì wọn ní kí lè lé ìpangolo lásán so ẹ ń bá dáwọ̀ rọ̀mọ́dọ́ ìmẹ́nu wà ti sáàbà ìtìsáàbù mo tún lọ bẹ tí ìran kan pé ọlọ́run nìkan ni ó ṣẹ̀san ìran kan ní ẹkí jẹ́ pé àgbàdo ọlọ́run ni ó ṣẹ̀san ó gbọ́dọ̀ hàn nínú ìṣesí rẹ nínú àwẹ̀ tó máa rí ẹni tí ń jọ̀sán sí pé kò sí dáadáa ẹ bá rí bá kí ọlọ́run ó ṣe gúfìrọ̀ láwùn mẹ́ta ọ̀dàmẹ́ nìyàmì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ síwájú kí Ramadan tó dé ọlọ́run wọn forí rẹ̀ jẹ kó tó di pé sàgbẹ́ àwọn ti pa alákìísí jẹjọ àwọn bàbá wà ń kalẹ̀ ìsìláàmù lọ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ gbọ́rọ̀ kan sí kejì lẹ́nu wọn ká tó máa dìde ká tó máa lọ ṣùgbọ́n kó tó di pé máa stọ́ọ̀pù ẹ jẹ́ ká rántí tí mo sọ lẹ́ẹ̀kan o mọ̀rọ̀ tí mo sọ o irú àwẹ̀ wo la fẹ́ gbà sí àwẹ̀ jẹ́nẹ́rà ìjẹ́ ìmú ìsúnmọ́bìn jẹ́nẹ́rà nù sọ́wọ́n mi lò khusus ìjẹ́ ìmú ìsúnmọ́bìn ojú mi gbàwẹ̀ etí mi gbàwẹ̀ ẹnu mi gbàwẹ̀ tó mi sọkúsọ àwẹ̀ àwọn ẹni ẹ̀sà nù sáwẹ̀ àwọn ẹni ẹ̀sà la fẹ́ gbà àbá àwẹ̀ jẹ́nẹ́rà sẹ́wọ̀n kékeré onímọ̀ ni wò lè débẹ̀ ìjẹ́ ìmú ìwòkú ìgbọ́wọ̀kúgbọ̀ ìsọkúsọ ọkàn mi gẹ́ kó gbàwẹ̀ débi kó kóró nǹkan méjì tàbí kí a máa lọ àwọn ànábì ọlọ́run ló lè yẹn ṣùgbọ́n ṣé Facebook ò ní kọ́ bá wa kó o níbi àárín ibi tí mo ti lọ nù kámánà tí ó kó o láti fẹ́ ṣe fóònù wa nínú àwẹ̀ tó jẹ́ pé a face Quran a ní Facebook torí kò sí bá a ṣe lè tẹ Facebook wà lẹ́ àárín ní nǹkan alálùbárí ká wù wọ́n ń gbọ́ lẹ́jọ́ lọ wọ́n ó gbé olówó àgọ́jẹ̀dì tí wọ́n so ìdí obìnrin báyìí ṣé kò ní já wa kúrò níbi sọ́ọ̀mù òṣùs lọ síbi sọ́ọ̀mù òmùn kọ́lọ̀ ń kó jẹ́ kí Ramadan ọ̀gbẹ́ni kọ̀ọ̀kan aláàfẹ́ hádà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira. ẹ jẹ́ sọ pé jazakumullahu khairan ẹ̀yìn tí mùsùlùmí bá pè wà láì lórí nǹkan tí ẹnìkan bá tún sọ pé irọ́ ní bá ń pa oníyẹ̀gá ní ìsẹ́ni ọlọ́run wà láì lẹ́kítọ̀ dàgbọ́nbí ẹ wàá mọ ọ̀rẹ́ mi kan ò ní chief accountant Punch abóńsùnmọ̀ dáadáa Karim Suara ẹnìkan ń ṣe wáàsí lọ lọ́jọ́ kan láti bẹ̀rẹ̀ wáàsí báyìí ẹ̀rù ìdúkókó ni
gbogbo tí ń sọ pátá ọ̀rẹ́ mi wá ní this is too serious ọlọ́lọ́ngẹ̀ sọ̀rọ̀ báyìí ó ní tí a bá ti wọnú Kùránì ẹ̀wọ̀n Suratul Bayyinah níbo lọ parí sí náà iná làdínà ẹran mi létí iná làdínà àmànú wà á mìíràn sọ̀lẹ̀ àkáàmẹ́tì làwọn ń dànù wọ́n kó tó dìbẹ̀ ibẹ̀ ń gan pọ̀ mo ti fi gbé ẹ bá mú Suratul Bayyinah. من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. yọ̀wọ̀ ọkọ̀ sọ àdáwò tí ó bá wọn ara ẹni iná sẹ́mi kí bànújẹ́ mú ọwọ́ àfi dùnú sí padà ọwọ́ iná ìlàdílà àmàlú. tó ẹ̀yin ẹ̀wọ́ lẹ́tọ̀ yìí torí ń tà ń ṣe bí ayé wà láàǹjẹ́ra wa wò ni o gbogbo wa pátá ń jẹ́ra wa wò láyé ni o bíríkìlà àkọ́kọ́ ẹni bíríkìlà ẹ̀sà gbogbo abíríkìlà tí wọ́n wá látẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n jiyàn wò ni bẹ́ẹ̀ náà ni gbogbo ṣẹ́ tábà wá ń jiyàn wò àwọn a máa fa oríṣiríṣi nǹkan pọ̀ ṣé ẹ mọ̀ pé èyí sáwàdà láfà ń bá wá sí àbí ẹjọ́ sáwàdà láfà ń bá wá sí ọ ẹjọ́ ṣé èèyàn lè lù sí tírẹ́ǹdì wá sí ọ máa rántí pẹ̀lú àwọn àpèjúwe tí ń lò ẹ wà àpèjúwe fún àpẹẹrẹ yóò dáa fún mi ìyàwó náà ní yóò dáa fọ́kọ wọ́n yóò dáa fọ́kọ mi wá a máa lọ sí wáàsí níwò nínú àwẹ̀ eléyìí ti pẹ́ díẹ̀ àyà kan bàbá wa bá kọ́ lọ forí jì wọ́n gbogbo tí ń dẹ̀wò pátá ni ó pè sí ààfin bẹ̀ tẹ́rù ọkọ̀ òrùlá parí àyà kan wà jókòó síbi ẹ̀mí ògbó lórí stéèjì báyìí kò ó dùn lẹ̀ báyìí gbogbo ń tà ń sọ bíbélì sọ báyìí Kùránì sọ báyìí kọ̀yìn àyà sẹ́ẹ̀rì tí bá ti arígbọ́n àyà bá ti dá wákà àti àbá ti màmá tí a ti dọ́ọ̀lù tí bá ti dá wákà àyò tó ṣe báyìí. àtúntò àwọn ají. àtúntò di wákà àmàmọ́ bá tún màmá. ẹni ọ̀rẹ́ náà wọ́n wá ní kẹ́lẹ́ mà gbogbo wáàsí lọ́gbọ́dọ̀ ní mẹtọdọ́lọ́jì. àwọn tí a kọ́ sí wáàsí káwa ó tó dé káwa ó tó máa sàn wọ́n bá káwa mà bàbá wa Pópó Tìámíyù Pópó màmá mi ní gbogbo àwọn táwọn dúró sí táwọn òpè lọbẹ wọn ní táwọn bá wá lọ wáàsí ojoojúmọ́ wọn máa ṣe ti ẹbí yìí lọ́wọ́ nípa àjọkẹlẹ wọn lójoojúmọ́ ní bàbá ojúmọ́ yìí wọn ní tí a bá màmá tí a bá ṣe wáàsí wọn wàá fi wákà sọmaráìsì ẹ ẹni tó bá wá lọ wáàsí tí ọba mẹsì wáàsí tí a bá ti wá màmá sọ wákà fún ó ti mọ wákà ní ọsọmaráìsì tí wọn sọ ń bẹ tá a jẹyìn délé ọlọ́run sọ àfa àdẹ́sìlẹ̀ ọlọ́run jẹ mọ́ náà pọ̀ sí ọlọ́run jẹ kẹ́mi ogun yóò ṣàánú alápapọ̀ yóò ṣàánú alọ́kọ̀ọ̀kan kínkínní tí mo fẹ́ fi fún fàdúrà máa ń ka ẹ̀wò ní bàbá sí wá sí ní ọjọ́ Sunday lọ́wọ́ á ní ká pèpè alẹ́ fún Ramadan ó ní téèyàn bá pèpè àyọkàn rí kọ́ wá kàn lọ ni wọ́n wá sọ àwọn kankan tó ní ìtumọ̀ sí mi ó ní Kùránì kíké nínú Ramadan gbogbo aláti mọ àǹfààní tí bẹ́ẹ̀ ó ní ká wá plan rẹ̀ kó jẹ́ pé ìbá ti kásùn bá a kàn nka ojú ewé mẹ́rin náà ní front and back nba ka yìí ẹgbẹ́ kí n tó ka ẹ̀ ń tètè dé mọ́sálásí kí n tó ka yìí la ń kojú ewé mẹ́rin tí wọ́n bá ka yìí la kan ń kojú ewé mẹ́rin àwa ṣe fún ìrun mẹ́rẹ̀ẹ̀rin amára àwọn ojúmọ́ bẹ́ẹ̀ ó ní téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ nínú Ramadan odidi Kùránì méjì ní ọkà ìtọ́wà lágbára àfikọ́lọ́ ńlá èmi àtẹ̀yìn nínú kínní mọ́sẹ̀ máa ní nígbà mo lọ ájì mo tó ma wà láì bí ọmọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé tí mo máa ń bá mi ní ìkiri àṣetẹ bá wo fídíò kan lọ àsáwọn àbúrò tó ń bẹ lábẹ́ rẹ̀ àwọn ohun ọ̀tá ni ó ẹ máa wò lọ rádaràdà ó sì mọ̀ pé wá níbi àtẹ̀yìn ó sì wá fírì ìyẹn nú àwọn ọlọ́njẹ́ ọba dáadáa ọlọ́pàá àmọ́ ṣe yóò jọ bá wa láyọ̀ yóò dá wa náà gbà bó ṣe lágbà kọ̀ wá ní sí lágbà mọ́ yóò dẹ̀ gbà ní bàdà fún wa àfa àti bá wa sọ̀rọ̀ náà ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà àwọn yàrá tí ò sí lé lọ́bẹ̀rẹ̀ olè ara àti ìpínlẹ̀ sàn ọlọ́njọ́ bá aláyọ̀ káwa náà parí dáadáa àlékún àlàáfíà sí fún gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin.